Ǹjẹ́ ogun ti wọ ìlú Àjàgbà rí? Ogun wọ Àjàgbà rí. Ìlú Àjàgbà tá a wà yìí, abẹ́ ìlú wo ló wà? Abẹ́ Olúwo la wà. Kábíyèsí Olúwo. Kábíyèsí bàbá. Abẹ́ Kábíyèsí Olúwo la wà o. Àwọn ni ọba ńlá tí fi ọba jẹ látìgbà táwa ṣẹ̀. Kò sọba tó dàbí wọn nílẹ̀ Ìwó. 3 local government Ọláolúwa, Ìwó, Ayédire. Olúwo ni olórí. Kò sí ọba kankan tó ga ju Olúwo lọ. Torí pé nígbà náà lọ́hùn. Ẹ̀yin tí ATM Media TV, Àjàgbà ni mo wà yìí. Mo wá láti wá gbọ́ ìtàn tó rọ̀ mọ́ ìlú yìí. Ìtàn owó ló rọ̀ mọ́ ìlú tá a wà yìí. Àjàgbà tá a wà yìí ó wà nípìnlẹ̀ Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Ọláolúwa. Àjàgbà náà yìí ó sì wà ní abẹ́ ìlú Ìwó, Olódò ọba Àtẹnibọ̀lá. Ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́ ìtàn tó rọ̀ mọ́, ẹ like, share rẹ̀ kẹ́ ẹ mọ̀ bá mi ká lọ. Tí bàbá wa Ọ̀párìndé, nígbà tí ogun Fúlàní dé, àwọn ogun Fúlàní nígbà náà, nígbà tí ogun Fúlàní dé, so Ọ̀párìndé ó sá lọ Èjìgbò. So wọ́n pe àdúgbò ibi tó wọ̀ sí l'Èjìgbò ní ilé Alájàgbà. Bí wọ́n sọ pé ogun ti dé o, ta ni ó wá dúró? Lájàgbà gbó nígbà náà lọ́hùn, ogun méje àgbẹ̀dẹ ló wà ń bẹ̀. Ọdẹ tó dé ibi báyìí ni yóò ti wá ṣiṣẹ́ láàárọ̀. Àjàgbà gbó ni ìtì ń sùn ní alẹ́. Ó wá wà nínú oko lọ́sànjọ́ náà ló wá rí pé àwọn òyìnbó wọ́n ń ya máàpù báyìí, wọ́n ń ya gbogbo ẹ̀, wọ́n ń fa okùn, àwọn kan ń gán igbó. Ló wá wù wọ́n báyìí pé ó wá ké sáwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn dúdú bí wa pé ẹ wá, ẹ̀yin ti yẹn wá. Kí ni ń ṣẹlẹ̀? Wọ́n ní kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ńlá títì lọ sí Èjìgbò. Títì lẹ̀ ńlá báyìí ní ọ̀dà o. Torí pé nígbà náà kò sí mọ́tò, ọ̀nà ẹsẹ̀ ni wọ́n fi ń rìn. Kẹ̀kẹ́. So àbí kẹ̀kẹ́ yìí ti dé ńgbà náà. kò tí ì sí kẹ̀kẹ́ gan, àlẹ́sẹ̀ ni wọ́n fi ń rìn. Ẹsẹ̀ ni wọ́n fi ń rìn lọ́wọ́. So wọ́n sá ń la títì ń lọ. Wọ́n ń la lọ. Nígbà tí bàbá wa délé, wọ́n ní ẹ̀yin èèyàn, wọ́n kí sáwọn aráàlú nígbà náà lọ. Ẹ wá o, mo rí ìmọ̀ kan ní oko lónìí o. Wọ́n ní kábíyèsí, irú ìmọ̀ wo lẹ rí? Wọ́n ní ẹ wá. Wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ń la títì bọ̀ láti Ìwó sí Èjìgbò. Àwọn sì fojú àwọn rí yan kòròkòrò báyìí. Àwọn ará àwọn òyìnbó, àwọn rí àwọn èèyàn dúdú, ará àwọn tí wọ́n ń fa okùn, ará àwọn tí wọ́n ń fàdà gan igbó. Wọ́n ní ẹyá ajá wọn náà la títì o. Àwọn aráàlú ló ti dà. Bó wá ní wọ́n ní tọ́sẹ̀ ni pé ẹjá fi sọ ìtí wọ́n ń là bọ̀ láti Ìwó. So níbi tí primary school wà, ibi táwọn bàbá wa ti bẹ̀rẹ̀ títì tí wọ́n nù. Wọ́n wá ń là lọ báyìí. Wọ́n ń là lọ báyìí. Wọ́n ń là lọ sí Àjàgbà gbó. Ṣùgbọ́n nígbà tí wọ́n la títì wọn lọ, àwọn ọmọ ọba Olúwo ò gbà wọ́n. Ọmọ ọba ni wọ́n, ṣùgbọ́n wọ́n padà jọba. Bàbá tí àwọn bàbá wa kọ́kọ́ rí tó wá yọjú sí wọn gbà náà ni bàbá wa Rùfáyì Àjàní lókè odò. Àwọn ni wọ́n kọ́ wá ní ẹni èèyàn ará Àjàgbà kí lẹ̀ ń ṣe ní àyín. Wọ́n ní àwọn ńlá títì ní wọ́n ní ọ̀dà, wọ́n ní ẹ múra sí ẹ mọ́ ọ̀la ibi ní títì orin. Wọ́n bá dúró títí. Wọ́n ní nígbà tí wọ́n wá ń lọ ni bàbá bá ń kọrin wípé àká tó tún wá ọmọ yín ó dàgbà yóò tó gbà. Bàbá ẹ má bínú, ọ̀rọ̀ kan ni mo gbọ́ tí ó dẹ̀dẹ̀rù bà mí díẹ̀. Torí bí sóbì àwọn bá ṣe dìbò Olúgànbí ni a máa ń kọ̀wé sí. So mo mọ̀ pé mo ti wá bíbà bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. Oríṣiríṣi ọ̀rọ̀ ni mo dẹ̀ ti gbọ́, pàápàá jùlọ àwọn ìlú tí mo máa ń kàn kí n tó débí. Mo máa ń gbìyànjú àti ẹ̀ ti béèrè one thing or the other. So ìlú kan tí mo máa ń kàn kí n tó dé ibi báyìí, mo wá gbọ́ pé wọ́n ṣàlàyé àwọn baálẹ̀ kan tí wọ́n ló wà ní ọ̀ndà wọn. Àkọ́kọ́ mo mọ̀ pé baálẹ̀ ni wọ́n máa ń jẹ ń bẹ̀ tẹ́lẹ̀, nínú bóyá wọ́n ti dọ̀la. Ṣùgbọ́n wọ́n á sọ̀rọ̀ àwọn baálẹ̀ kan tó wà ní ọ̀ndà wọn. Èmi dẹ̀ ti máa ń wá bí tójọ́ mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ tó wà ní ọ̀ndà yẹn, ibi mo ti wá joyè bàbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ tó wà ní ọ̀ndà yẹn ni mo mọ̀. So kíní ẹ wá jẹ́ kàyéfì fún mi, mo wá nítò. Ìgbà tí Ọlọ́run sì ti ṣe tí bàbá wa ń sẹ̀mí ayé, kí n wá sọ́dọ̀ yìí kí n mọ̀ kí ló ṣe, kí ni nǹkan yẹn ṣe contradict tí mo ní kí n kọ́kọ́ béèrè ní ọ̀rọ̀. Ẹ ṣe.
adúpẹ́ àwọn àgbàlagbà olóyè mi kan ní wọ́n sọ wípé tó pé onígbà tí ọmọ bá pé bàbá àwọn ọmọ ìyá àwọn bá sùn wọ́n fẹ́ bọ́ àkẹ́kẹ́ yẹ́ ẹ̀ nígbà tí èèyàn bá ń bá sùn òun kéré sí nǹkan tí ń sọ ní baálẹ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ ìpilẹ̀ṣẹ̀ wọn baálẹ̀ ni wọ́n ìdìde wọn tí wọ́n sì dìde wá sí Ìwó wọ́n wá láti Ìkòyí tí wọ́n ti balẹ̀ sí Ìwó wọ́n wá jẹ́ Mọ́wàrú ní Àjàgbà lórí ilẹ̀ Tèmi Olúwo Òkè nínú ọ̀rọ̀ tó sọ wípé kò sí ọba kan tó ju Olúwo lọ wọ́n ṣe mistake ni mistake ló ṣe tí bàbá bá bí ìyá àti bàbá bímọ 5 tẹnìkan wá pé tọ̀ pé òun wà láàyè kan tẹnìkan náà wà láàyè kan séèyàn lè sọ pé tọ̀ pé wọ́n sọ ọmọ ìyá wọn sọ ọmọ bàbá bẹ́ẹ̀ ni ọmọ bàbá ni wọ́n. bí ó gbé kéré síta ti ń panu kò sì lè má rí bẹ́ẹ̀ ń bọ̀ jẹ́ pé àwọn ìjọba ntọ́ bá wù wọ́n ni wọ́n ń ṣe lásìkò yìí torí òun ọ̀yẹ́ lórí oyè bàbá ẹ̀ ló kú ń bẹ̀. ṣé bàbá wọn ọba ni bàbá wọn. ọba kọ́ ni bàbá wọn kò sọ́ba kan baálẹ̀ ni wọ́n láti pilẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Máyàlá Ọ̀dẹ́túndé àti Ògúnmọ́dẹ́dé Àjàgbà agbótiẹ́yìn là ń wá ẹ̀ tó ń pé 70 àgbẹ̀dẹ ní bẹ́ẹ̀ kógun tó kó wọn lọ ilé Alájàgbà Lẹ́jìgbò gbogbo ìtàn tí ń sọ̀hún ìtàn tí ò nítumọ̀ òun náà ni baálẹ̀ ṣe sọ pé òun lòun tún fi baálẹ̀ jẹ èmi bàbá tó bí òun a lọ sí kóòtù tá a sì lọ mọ ohun ìní ẹ̀ pẹ̀lú ìlú mi ní Olúpọ̀nlá lọ́hùn ní ohun ìní ẹ̀ so tóun sọ wípé Olúpọ̀nlá sí atúmọ̀ sẹgbẹ́ rẹ̀ ní Àbíjagun ní sẹgbẹ́ rẹ̀ ìlú Ìtẹ́ mo fẹ́ sọ Ẹlẹ́wùdú àbá ọmọ ọba ni wọ́n pè àbá ọmọ ọba àwọn ọmọ ọba àwọn ni wọ́n tún wá síbẹ̀ nígbà tèmi ti débí lánàá wá láti wá tẹ̀dó síbẹ̀ àwọn tí wọ́n wá láti Ìkòyí sóun wá ju ọmọ ọba àwo lọ ni òbí lòun ló fi òun ló lẹ́lẹ́wùdú òun ló ní Mágbélérin òun ló kí ló Mágbélérin ń bò ló ṣe mọ̀túmọ̀ rẹ̀ sí. bá mi ṣé ó túmọ̀ sí pé àwọn baálẹ̀ tó ń sọ̀tàn wọn yẹn ó túmọ̀ sí wípé ọ́ndà ọ̀dọ̀ ti yín ni wọ́n wà even including òun gangan tó ń sọ̀rọ̀. òun gangan ti ń sọ̀rọ̀ Mọ́wàrú mi ni ṣùgbọ́n àwọn tí wọ́n jọjọ pé àwọn jọ jẹ́ Alájàgbà kan náà tí wọ́n jọ ń jálá wọn ṣe papọ̀ àwọn tí wọ́n wá láti ilé Alájàgbà Ọlọ́run wọ́n ṣàánú wa gbogbo nǹkan ó wà lọ́wọ́ Ọlọ́run òun ti ń sọ̀tàn pé tọ̀ pé ilé Alájàgbà Lẹ́jìgbò àti àjọjọ sọ pé tọ̀ pé àwọn jọjọ jẹ́ nǹkan kan náà ọmọ obìnrin ni wọ́n níwò òkè ọmọ obìnrin ni wọ́n níwò òkè táwọn tá sì tó jọ jẹ́ tí wọ́n bí ìyá rẹ̀ tí wọ́n jọjọ ń kó dà sí pé tọ̀ pé ọmọ obìnrin ni wọ́n àná wọn bà gbogbo rẹ̀ jẹ́ lọ tí Alájàgbà fi ń lẹ́nu àti mọ́ tí iléyùn ní ìdí tó wá ń sọ̀rọ̀. ẹ sì bá mi ṣe rí nǹkan tí ó lè tẹ́ mi lọ́rùn náà ni pé bá mi ń jẹ́ lè bá mi ṣe okùnfà bí mo ti ṣe lè rí àwọn baálé àwọn àdúgbò tó dàkọ̀ yìí gangan sọ̀rọ̀ torí pé mo ń wo nǹkan kan bó ṣe ń pariwo Olúwo yẹn òun tó tún wu òun láti máa dájà alẹ̀ láàrin àti. òun dájà alẹ̀ náà ni onítìí náà gan sì ní ṣé òun náà ó ń dàwòrú kó tó di pé ó tún bọ́ sí agbègbè tí ó tún máa dàrú sẹ́mọ̀ nísìn nígbà tẹ́mi rẹ̀ wà ń kóòtù ó gbé adé wá fún bàbá ọmọ tètè ń sọ̀rọ̀ tó kù ń bẹ̀ bàbá rẹ̀ tí ń sọ̀rọ̀ ló wá gbádé fún àwọn èèyàn ní ìpínlẹ̀ jọ́ngbà náà mo ní wọ́n fi lẹ̀lẹ̀ ọ̀rọ̀ ikú èèyàn ní máa kú ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé tó ti wá gbádé fún pé kọ́gbà kọ́ máa dádé ṣé bàbá ò ní fọwọ́ sí àbí gbogbo ọba tí ń bẹ ní Ọ̀ṣun state wọ́n fọwọ́ sí kó tó di pé èèyàn ó pé òun jẹ́ aládé
ní ilẹ̀ ti Ọ̀ṣun yìí àbí ilẹ̀ Yorùbá wọ́n bi wọ́n léèrè ìran rẹ̀ mélòó ló ti dé adé rí níbi tó ti wá lọ́hùn sọ́ba ni wọ́n abẹni tí ó máa ba ìlú jẹ́ tí ó máa ba ọba jẹ́ irú àwọn eléyìí ọ̀bọba jẹ́ ni wọ́n nígbà tí ìran wọn kan ò dé adé rí tí ìran wọn bá dé adé yóò tún adé sí yóò sì máa tún àwọn nǹkan sí ẹni tó sì lóun wá gbádé fún un náà só náà wá tún wò sí só tún wò sí ó ń bà wò jẹ́ ni tó bá fi ní ilé àgòrò nísìn yóò pé kẹ́nìkan kó joyè àgòrò sàlẹ̀ kẹ́nìkan jẹ́ tòkè Olúkọ̀tún kó jẹ́ bí èèyàn méjì mẹ́ta lórí oyè kan tí ọba bẹ́ẹ̀ tó ìjẹ́ pé ń kálukú ti nípìnlẹ̀ tiẹ̀. ẹ bá mi ẹ mọ bínú àwọn àjẹgbodò náà wọ́n máa ń wá ẹni kúnra díẹ̀ ni ṣé ẹ rí kékeré ni ọ̀rọ̀ ti bí yẹn eléyìí gangan ló wù mí kó sálẹ̀ sí mi lójú bá mi ṣé ẹ bá mi organize mo ṣe lé méjì tàbí mẹ́ta nínú kódà kó jẹ́ méjì péré kódà kó jẹ́ yọkan mo nínú àwọn baálẹ̀ tó dákọ̀ yẹn gangan. ẹ rí baálẹ̀ jagun àwọn bàbá tí wọ́n tẹ jagun dó alágbára ni wọ́n sì jẹ́ èèyàn tó lókìkí tó sì tó dáa bí tọ́lọ́run fi egbòogi dá wọn tó fi dá lójú tó bí wọ́n bá ń lọ ilé èlùbọ́ téèyàn máa ń ṣe gbogbo nǹkan tó iṣu ni máa ń kó nǹkan wọn dàálẹ̀ ni kò sì sẹ́nìkan tó lè dédìé. Olúwa o. ibi tóun pè lájàgbà tó ní wọ́n ní káwọn máa kó bọ̀ wá irọ́ lọ́pàá bàbá àwọn jagun òun ló fi bẹ̀ dá ọjà ló wá sọ fún un pé tọ̀ pé ńgbà tí wọ́n wà lájàgbà gbó ó ní kí mọ́yàlá kọ́ máa bọ̀ wá bàbá tí ń pé ọdẹ́túndé ń bọ̀ lọ́dẹ́túndé wà mọ́yàlá ni ó dé ibẹ̀hùn kó tó kan bàbá ti àwọn Démọ́lá kí ni Ògúnmọ́dẹ́dé bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ tí ò yé ọmọ kékeré ni mí ìdí ni bàbá mi Sàláwù lọ kọ́kọ́ kọ́lé sí Àjàgbà ń bẹ́ dàárọ̀ yìí mo ya fọ́tò ẹ̀ pamọ́ torí ọ̀rọ̀ náà ni tí a bá ti ń lọ nísìn tí a ń bọ̀ láti wókè lápá ọwọ́ ọ̀tún ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ transformer store kòkó tí bàbá mi kọ́kọ́ kọ́ bẹ̀ nù nígbà ayé nílùú yẹn ní Alájàgbà mọ́ wá àárò mi ni wọ́n àwọn tí wọ́n là ń jọ jẹ́bi ni wọ́n sọ wọ́n di nǹkan tí wọ́n tó náà wá ń dá kọ́ tí ń sọ̀tà tí ò yẹ kọ́ jáde lẹ́nu rẹ̀ àníjagun ló pè wọ́n wá pé kí wọ́n wá òun ti dá ọjà abẹ́hùn ni wọ́n fi débẹ̀ ń pé ọmọ ọba lókè odò ẹ ti dàgbà ẹ ti dàgbà dà káwọn ò tó débẹ̀ ọgbàgbé ìpìlẹ̀ jagun ló ní gbogbo bẹ̀ tó yẹ jẹ́ pé jagun ní fi bẹ̀ fún àwọn èèyàn mọ wá àrò mi ni wọ́n. bá mi o torí ó máa wù mí mi máa ń de kí n dúró díẹ̀ ó máa wù mí torí mo fẹ́ interview àwọn baálẹ̀ yẹn mo fẹ́ káwọn ayé ọmọ bọ́yá yẹn lẹ̀ ń parọ́ ni bọ́yá òun ló ń parọ́ ni ṣé rí téèyàn bá ta ó yẹ kéèyàn ó tọ̀ èyí tá a bá tọ̀ tá a bá tọ̀ yóò dẹ̀ràn dé so n tó lè mú mi wá béèrè ìdí yẹn ó wù mí kẹ́ bá mi organize bí mo ṣe lè rí wọn ìbàjẹ́ kan ìbàjẹ́ méjì náà àwọn tó dáa. pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ rí wọn èmi ni mo fi baálẹ̀ Ẹlẹ́wùdú èmi mo fi jẹ baálẹ̀ Ìjagun èmi mo fi jẹ baálẹ̀ Olúpọ̀ Ọ̀fà èmi mo fi jẹ àwọn tó ń dákọ náà baálẹ̀ Olúpọ̀ Ńlálọ̀ èmi ni mo fi jẹ àwọn tó ń dákọ náà nù baálẹ̀ Tìtáńkókà èmi mo fi jẹ gbogbo àwọn tí ó dàpẹ̀tọ̀ pé wọ́n jẹ́ àlùbáríkà wọn èmi Olúwo Òkè ni mo fi wọ́n jẹ ṣé baálẹ̀ a máa fi baálẹ̀ jẹ baálẹ̀ baálẹ̀ a máa fi baálẹ̀ jẹ baálẹ̀ ńgbà tẹ́lẹ̀wùdú fẹ́ jẹ àwọn ọmọ ọba níwò sọ pé tọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ baálẹ̀ lọ́dọ̀ Alájàgbà baálẹ̀ ni o ọmọ ìyá yín bẹ́ẹ̀ òní kó fi ń jẹ baálẹ̀ o tóun wá ń ka tí ò yẹ kó kà mọ́ wà rú tí tó ń gba alágbà tó bá sì bẹ̀ máa tó fẹ́ kọjá yìí yóò pé ẹni tó gbóko fún un. bẹ́ẹ̀ ni ó lè lábúrò òun ni ẹ jọ sà ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ mọ̀ rí mi bí ẹni tó ń díjà sílẹ̀ mi ò kì í ṣe ẹni tó ń díjà sílẹ̀ rárá ṣùgbọ́n mo jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú pé a máa tò ìtàn yìí bó ṣe yẹ ká tó gbogbo yín lẹ́dẹ̀ mọ ọ̀rẹ́ mi tí àjọ máa ń gbé náà wojú ara wa ọdún kò tí ì sọ̀rọ̀
lórí ọ̀rọ̀ tí mò ń sọ sí láti ọdún yìí torí ó mọ̀ pé kò sí kankan tó lè sọ pé kò rí bẹ́ẹ̀ so ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn náà jọ ń tira wọn tí wọ́n wá fẹ́ ti àwọn kọlu bàbá Olúwo Òkè torí pé Amolúwo Òkè Amolúwo Àtẹ Olúwo Òfin Amolúwo Òfin Amolúwo ti bẹ̀yẹ Olúwo mẹ́rin la mọ̀ tí wọn kì í ṣe ọba kékeré nílẹ̀ Yorùbá so bọ́bá dẹ̀ ti wá di pé ẹnìkan mọ̀ tí ẹnìkan lu ẹnìkan yẹn kàkà kíkí ni wọ́n ṣàkápò ẹ̀kọ́ kálukú ọ̀sọ̀ lè di ẹ̀lọ́tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ fi mú fínlẹ̀ kí n rí òkodoro ọ̀rọ̀ bàbá mi dẹ̀ tí láwọn bá mi ránṣẹ́ pé àwọn baálẹ̀ yẹn tí ó dárúkọ pé baálẹ̀ ọ̀dọ̀ ọ̀ndà àwọn ni wọ́n so that tó bá di lọ́jọ́ ọ̀la àwọn ọmọ ò ní bá ìtànkìtàn yẹn tóun bá pa bó ṣe pa yẹn táwa kan dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tá a dẹ̀ sọ̀rọ̀ jáde ń táwọn ọmọ wa ọmọ dé bá lórí àtẹnu ṣùgbọ́n tí wọ́n bá ti wá rí tiẹ̀ tí wọ́n rí àwa tá a wá tọ́ sọ́dọ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ yẹn o ó jìnnà sóòótọ́ o àwọn èèyàn mọ̀ pé ńgbà tó sọ wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ pé rọ́ ló pa nìyẹn so bá mi ojú òní tì yín Ọlọ́run Olódùmarè á bá mi lọ́ra ẹ̀mí yín dáadáa bó tilẹ̀ jẹ́ pé mo gbọ́ àwọn nǹkan kan náà lórí Olúwo ṣùgbọ́n yín mọ̀ọ́mọ̀ wá béèrè yẹn lọ́wọ́ yín ni mo fẹ́ ká yanjú eléyìí tó ń bẹ ńlẹ̀ yìí ná torí pé ìdá ní òpèrà rẹ̀ lẹ́rú bẹ́ẹ̀ni so ká kọ́kọ́ yanjú eléyìí tó ń bẹ ńlẹ̀ ọmọ kò sì ní yọ ọmọ àlè bẹ́ẹ̀ni kẹ́nìkan mọ́ ti ẹnìkan wá gbọ̀n yẹn so ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n máa jókòó díẹ̀ tí bàbá ó fi bá mi ránṣẹ́ pé àwọn baálẹ̀ tí màá kàn gbọ́ gbólóhùn kọ̀ọ̀kan lẹ́nu wọn pé ọ̀ndà ẹ dákun ọ̀ndà àta lẹ wà ní ọ̀ndà àta ni baálẹ̀ tí ẹ̀yin tẹ́ jẹ́ baálẹ̀ ọ̀ndà àta lẹ wà ọ̀ndà ọba wo lẹ wà ọba wo ló fi yín jẹ baálẹ̀ síbi tẹ́ wà so tí n bá rẹ̀ sí gbọ́ yẹn inú mi á dùn so ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan kí bàbá mi fi bá mi ránṣẹ́. wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kan kún ọ̀rọ̀. ok sir. ọ̀rọ̀ tí òun sọ tó ní kò sí ọba mi nílẹ̀ Ìwó mọ́ pé àfi Olúwo nìkan ẹnu rẹ̀ ń gbára wọn ni òkúta sẹ́nu gbogbo àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ dọba wọ́n fẹ́ kọ́rọ̀ bẹ́ẹ̀ lómi ṣùgbọ́n mi ò ní sọ torí ẹni tí ọ̀tọ́ mi ò ní tọ̀ ẹni tó bá tọ́ mi ni màá sọ̀rọ̀ sí ń bọ̀ jẹ́ pé tọ̀ pé ìrántí ẹ̀wọ̀n ọ̀dàdé rí ẹni tó sì wá gbé fún wa òun náà mọ̀ tó máa dé tó wá gbé fún wa tó ń pé tọ̀ pé òun gbé fún wa tá a bá wò lọ tá a wò nílẹ̀ Ìwó èèyàn méjì mẹ́ta náà ni mẹ́ta ni wọ́n lọ́kọ́ lọ kó tún lọ rí tún béèrè tá a bá pẹ́ lẹ́ẹ̀kínní tí a tọ́ dé adé Olúwo ló fún ẹlẹ́ẹ̀kejì Olúwo ló fún ẹlẹ́ẹ̀kẹta Olúwo ni ó jẹ́ ẹni tó fún ó tó sì ń sọ̀rọ̀ lé lórí èméjì òkú lè jálága papọ̀ nígbà tọmọ ìyá mi òun jẹ́ ọmọ ìyá mi kọ̀ọ̀kan bọ́mọ ìyá mi bá wá dá ṣé ń pètò pé kí n bá tiẹ̀ jẹ́ ní àbí ń pètò pé kọ́mọ̀rọ̀ náà lọ gbogbo àwọn tí a jọ ń sọ̀rọ̀ wípé Olúwo nìkan ni ọba 1901 1904 ní ń bẹ lọ́dọ̀ Olúwo ní ń bẹ lọ́dọ̀ mi gbogbo àwọn tí a sì jẹ́ baálẹ̀ pátá ìwé rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi tí a ti dọba lónìí lọ́sùn Olúwa o tí a jẹ́ baálẹ̀ ìwé rẹ̀ ń bẹ lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi Ákàìfẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi láwọn tó ń jẹ́ baálẹ̀ àwọn tí a jẹ́ baálẹ̀ tí a ti dọba lẹ́yìn èèyàn mẹ́rìndínlógún àkọ́kọ́ náà mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ mẹ́wàá lálákọ̀ọ́kọ́ àwa tá a jọba láti 1901 kò ní ìdí kí n máa sọ yẹn 1901 1904 ẹni tó bá sì òun ní ìsìn kò sí inú ákáàbù kankan ní èyí tí ń sọ̀rọ̀ tó wà nínú gbó tí kábíyèsí ẹ má bínú ṣe rí bẹ́ẹ̀ tí ẹ sọ yẹn fún àwa náà ibi táwa náà kéré dé ọjọ́ orí wa jẹ́ ká mọ̀ pé Ìwó mẹ́rin ní ń bẹ lápè nípìnlẹ̀ Ẹ̀sẹ̀ ọjọ́ orí wa bó ṣe kéré tó yìí náà àwa náà mọ̀ yẹn kì í ṣe pé ẹnìkan ni ó sọ yẹn fún wa ọ̀rọ̀ yẹn kan mú rí pé yẹn kàn jábọ́ lẹ́nu ẹ̀ ni torí kò lè sọ fún mi pé àwọn Olúwo yòókù ọ̀ exist kì í ṣe pé nǹkan tó jìnnà síra wọn tá a máa ní lẹ́yìn 100 ọdún ní ilé ìwà àdọba lẹ́yìn ìkíní kan so ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ bí ọ̀rọ̀ tí mo fẹ́ mọ̀ọ́mọ̀ wá béèrè lọ́wọ́ yín lórí yẹn ẹ̀yin èèyàn mi ẹ fún mi ní ìṣẹ́jú mélòó kan kẹfì ló di
kí n fi rí àwọn kí n fi dóde àwọn baálẹ̀ tí wọ́n bá mi ránṣẹ́ sí. Ẹ káàsán baálẹ̀, ẹ káàsán sá, ẹ wà ókè sá, àwọn ọmọ mi ń kọ́ sá. Ẹ má bínú pé a pè yín ní pé pàjáwìrì, ẹ dákun torí Ọlọ́run, ẹ rí i pé bàtẹ́ dé sìn àpilẹ̀ nǹkan kan hàn yín tí bàbá kan ṣàlàyé àbí ìlú ẹ̀yin méjèèjì sínú àwọn ìlú tó yẹ ní ẹ dárúkọ yìí. Ìlú wa wà ńbẹ̀. Ẹ̀yin rẹ̀ ní baálé ìlú yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ dákun kí lorúkọ ìlú tí ní sá. Olúpọ̀fà lèmi. Bámi yẹn ń kọ́ sá. Jágódé. So àti Olúfọ̀nfà àti Jágúnọdẹ ìlú méjèèjì ló wà nínú ìlú tó ní ọ̀ndà òun lọ́wọ́, àwọn sì wà ní ọ̀ndà ẹnìkan tí àti ẹ̀nẹ́dà tí máa dárúkọ yẹn sìn. Bàbá ẹ dákun torí Ọlọ́run, abẹ́ kábíyèsí wo lẹ wà? Àwọn Olúwo 4 la ní. Abẹ́ kábíyèsí wo lẹ wà? Kábíyèsí wo ló fi ń jẹ baálẹ̀ sí agbègbè yẹn? Ẹ jẹ́ káwọn kọ́kọ́ sọ. Orúkọ tèmi ni Baálẹ̀ Akíbọ̀ Ọlálékan láti Olúpọ̀fà. Àwọn ọ̀ràn bàbá ti wá nígbà tí wọ́n dé tí wọ́n tẹ̀lẹ̀ dúró. Abẹ́ Olúwo Òkè ni wọ́n ti túlẹ̀. Abẹ́ Olúwo Òkè ni wọ́n ti túlẹ̀. Bẹ́ẹ̀ni, ká sì ń gbọ́ nítàn pé àwọn bàbá wa pẹ̀lú Olúwo Òkè náà jọ ṣe. Àwọn tèmi bá pààlà, mo pààlà pẹ̀lú làwó. Mo gbé lérin àjọ wá ni, abẹ́ tèmi ni wọ́n wà. Olúwo Òkè ló dẹ̀ ni wọ́n. Olúwa o. Bàbá wa Olúwo Òkè ló ni wọ́n. Ló ní lẹ́bẹ̀ títí tó fi dé Àjàgbà tó fi dé Olúpọ̀ kejì. Torí ìran tolúpọ̀ àwa máa ń dáko káàkiri ni tá a sì máa ń múlẹ̀ káàkiri. Orúkọ wa máa ń rò wá, wọ́n máa ń pè wá ní Olúpọ̀. Kò síbi tá a dé tá a yọlẹ̀. Báwọn bàbá wa dẹ̀ ṣe sọ fún wa pé abẹ́ Olúwo Òkè òun ni àlọ́ ọ̀sán tó ní Jájàgbà. Ìgbà tó ń sọ táwa gan gbọ́ ó yà mí lẹ́nu pé baálẹ̀ lòun náà bíi tiwa ńgbà kan rí. Baálẹ̀ nígbà táwa yìí wà kékeré torí mi náà ti lé ní. Nìyẹn ní bàbá ẹni tó ní tó sọ̀rọ̀ ibi kan rí lórí Facebook pẹ̀lú ohun tó ń sọ torí mi gan nísìnyí tábà ní ká mọ̀ kájọ á ti lé ní 60 ọdún. Ìgbà tó ń náà sì ń sọ bóun kan ọmọ ọdún mélòó lóun kan. Ó yà mí lẹ́nu. Torí gbà tí a wà kékeré gbogbo bẹ̀ yẹn ọjà ló wà ń bẹ̀. Ó dàbí pé kábíyèsí sọ ọ̀rọ̀ bọ́jà lọ́wọ́ àmì ẹ̀nà wọ́n sọ fún mi. Ẹ jẹ́ kí n tó béèrè lọ bá mi. Ẹ lẹ́sà ẹ lákùnrin bá mi dárúkọ yín àti ìlú tẹ́yìn náà jẹ́ baálẹ̀ sí. Orúkọ mi ni Abíọ́lá Olúgbèyí tí mo jẹ́ baálẹ̀ Jágó. Jágúndé wà nù ìlú tí ẹni yẹn ń kílèmù pé ọ wà ní ọ̀ndà òun. Ṣé lóòótọ́ ni sà? Irọ́ pátápátá ni àti ọmọdé ṣe. Ọmọdé ń ṣe. Ọmọdé ṣe. Torí ó yẹ kó mọ̀ tán pé àwọn bàbá náà túlẹ̀ fún bàbá wọn. Bàbá ọba wo ló tulẹ̀ fún bàbá tiẹ̀? Ń gbà pé abẹ́ Olúwo Òkè láyé ẹ̀ máa dá wà. Olúwo Òkè lé bàbá sọ fún pé ètò ẹni yìí ó olùfẹ́ a máa gbé ẹgbẹ́ àwọn gbé ojú títì nígbà tí wọ́n la títì tán ní ẹkọ dé ní 1939. 1939 wọ́n ṣe kò dé bẹ́ẹ̀. Lẹ́ẹ̀lẹ́mẹ́ náà ni. Díẹ̀ lọ́jọ́ orí yẹn fi jà wá náà. Ọ̀gá o. So baálẹ̀ ẹ̀yin náà gẹ́gẹ́ bí baálẹ̀ abẹ́ bàbá wa Olúwo Òkè lẹ́wà. Bẹ́ẹ̀ ni. Ẹ jèrè ojú òní tì mí. Ìgbà tí bàbá mi àwọn baálẹ̀ kan nínú àwọn tí wọ́n ní kápẹ́ wọn ni wọ́n ti lọ sí oko. So inú mi dùn pé ẹ̀yin mẹ́ta wà níbí. Ẹ̀yin méjì ẹ̀ lè ti bá mi sọ̀rọ̀ ńsìn. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹnì kẹta náà torí mo fẹ́ kójú ayé ó là sí èyí tó jẹ́ òótọ́ bíbẹ̀. Bí àwọn èèyàn bá ti fẹ́ joyè kóyè wọn á pàtàkì tán. Wọn á pàtàkì tán kò yé mi mọ́ ẹ̀ lè balẹ̀ Yorùbá jẹ́ mọ́ wà lọ́wọ́. Ìtàn kì í gbàgbé
bí nǹkan ṣe lọ ó ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. àdèlè tábàdẹ̀ wà ń wo ọ̀ràn bàbá tábà ń wo ọ̀ràn báyìí ń táwọn ọmọ wa gbọ̀njú bá nìyẹn. wọn ní bá àtàlẹ́ ìtọ́jú kíkà wọ́n mọ̀ pa fún wọn ní jẹ́ kán rí ní sọ̀rọ̀. mo tiẹ̀ sì máa fi àsìkò yìí tó ń rọ ìjọba àtijọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ àtijọba àbílẹ̀ pé kí wọ́n dá history padà sínú curriculum. a ti ń gbàgbé àṣà a ti ń gbàgbé ìṣe wa nínú ìtàn láti mọ bá a ṣe jẹ́ ibi tá a ti wá bá a ṣe tó ibo kí là ń jẹ kí là ń wọ̀ so nínú ìtàn láti máa gbọ́ àwọn òyìnbó gangan nígbà tí wọ́n wá sí orílẹ̀-èdè wọn ò bá Yorùbá ní hòhò náà láríwájú ní kólórí ó tó dirí láti dúró ẹwà fákòkò kí píríǹtì ó tó délé ayé làwọn ìyá wa ti ń lé láàlì ṣé bí bọ́tọ̀ náà ìyá wa fi kún nígbà yẹn tí so mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ojú òní tí yín sá ẹ ṣé gan màá tún sá yẹsà ẹ ṣé gan sá ẹ ṣé mo dúpẹ́ sá. gẹ́gẹ́ bí àfikún Torúlúpọ̀ kejì tó súnmọ́ Àjàgbà yẹn ìran bàbá kan náà ni èmi àti baálẹ̀ kejì agboolé kan náà jọ ni wá àwọn múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún èmi máa ń mú tèmi lẹ́gbẹ̀ẹ́ òsì mi. ẹ sì lè sọ́dọ̀ lórúkọ àwọn yẹn pé àwọn náà ilẹ̀ wọn tán mú yẹn náà ọ̀ndà bàbá wa Olúwòkè. àwọn náà Olúwòkè ló tulẹ̀ fáwa àwọn là ń fún ìsàkọlẹ̀ láyé ìgbà tí wọ́n máa ní wọ́n ń fún wọn ní owó pọ̀nkan eléwúro báwọn bàbá wa ti máa ń sọnù. Olúwa bó ni baálẹ̀ bí irú tiwa kẹwàá di lọ́la nísìn kọ́lọ́ fún bàbá wa lẹ́nu ìgbìmọ̀ àtàlàáfíà kí ìlú náà dẹ̀ tún máa gbòòrò sí kó wá dé mi ládé kó náà fún mi lọ́yìn ọ̀pá àṣẹ kẹwàá máa sọ pé ẹgbẹ́ lèmi àti ẹ̀ ṣé mo jìnnà sílẹ̀. a mọ bí ọ̀rọ̀ ti wá ẹ má bínú baálẹ̀ a mọ bí ọ̀rọ̀ ti wá bíi tèmi tó náà wá gbadé tó wá sọ rẹ̀ di. a mọ bí ọ̀rọ̀ ti wá ojú òní ti yẹn ṣe bá ẹ ṣe kí n lè bá baálẹ̀ kan náà tí wọ́n tó kù màá wá bá ọ̀kan nínú àwọn olóyè bàbá sọ̀rọ̀ mi ìfẹ́ kọ́kọ́ jù rárá ẹ ṣe gan olùkọ́ sá ẹ kú kalẹ̀ baálẹ̀ ẹ lẹ́sà ẹ má bínú pé bàbá wa ránṣẹ́ pé yín lójijì ọ̀rọ̀ kan ni ó ṣẹlẹ̀ ẹ dákun ẹ bá mi sọ orúkọ yín àti baálẹ̀ ìlú tẹ́ ẹ jẹ́ gan. orúkọ mi ni Masudi Àdìsá Aságídìgbì baálẹ̀ Olúpọ̀. baálẹ̀ Olúpọ̀. baálẹ̀ Olúpọ̀. ẹ ṣe Olúpọ̀ wà láàrin àwọn baálẹ̀ kan tí ẹnìkan sọ pé ó wà lọ́ndà òun kì í lè ṣe bàbá wa Olúwòkè ló sọ mo wá ní kí n béèrè ṣé bàbá ẹni yẹn ló tulẹ̀ fún yín ni àbí bàbá wa Olúwòkè. mi baálẹ̀ bàbá wa kábíyèsí bàbá wa Olúwòkè ní a tulẹ̀ fáwa ọ̀ ní a sì fún mi ní baálẹ̀ abẹ́ bàbá Olúwòkè ni mo ti jẹ baálẹ̀. kí ilé wa rò pé ẹni yẹn sì lè máa kílèmù pé ọ̀ndà òun lẹ́wà mo sá rò pé yìí náà sáà ti rí kinní yẹn. mo ti ẹ̀ ń gbọ́ mi rí ṣùgbọ́n nǹkan tí mo kàn rí ni wípé ká má bóyá lórí kinní ẹnu ẹ̀ ń pa lánìí kò sí ọba kan tó kò sí rí ọba kan tó ṣáájú Olúwòkè bí. Olúwa o. òun tí ń sọ̀rọ̀ baálẹ̀ ni. baálẹ̀ ni. bàbá rẹ̀ tí ó kọ́kọ́ jẹ tó kú baálẹ̀ gan-an ló ń gan wà tí mi jẹ baálẹ̀. bàbá rẹ̀ tó kú. baálẹ̀ ló wà tẹ́yìn. baálẹ̀ ló wà tẹ́yìn fi jẹ baálẹ̀. baálẹ̀ as 14 years tí mo jẹ baálẹ̀ báyìí. ipò baálẹ̀ lòun yẹn bàbá rẹ̀ tó kú ọwọ́ àrẹ̀mọ lòun àrẹ̀mọ ní àtún fi sórí oyè. nígbà míì náà téèyàn bá ti ṣẹ́bùrù téèyàn bá dẹ̀ rí iṣẹ́ èèyàn máa ń gún yàn kọ́sẹ́ tí wọ́n ó gbégun ẹ̀sìn tí ò ní sọ́pàkọ́ lùkè àwọn náà èmi kàn fẹ́ ká pùtì kí history ká tún ṣe ká tọ́ history sọ̀rọ̀ náà. sáà láàyè àti ìrora sọ̀rọ̀ díẹ̀. ẹ lè sọ díẹ̀ torí mi fẹ́ kógun. torí gbogbo agbára tí oní Alájàgbà tí ń ṣe yẹn òun kọ́. nígbà tí bàbá fi èmi jẹ baálẹ̀
bàbá rẹ̀ tó náà wà ń baálẹ̀ ó wá tún wá fẹ́ nìkan jẹ baálẹ̀ lọ́dún karùn-ún tẹ́mi ti jẹ baálẹ̀ bàbá pé bàbá ẹ̀ ní kéésì wọ́n pè lẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀mí náà pé ọmọ tí wọ́n fi jẹ kínní lẹ́jọ́ a sì wín bàbá wín ní alájàgbà lọ́dún náà èmi náà wín ní ọmọ tó fi jẹ tó fi joyè sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín tó fi jẹ ọ̀nà ọlọ́run jẹ baálẹ̀ tó fi jẹ baálẹ̀ baálẹ̀ tó fi yẹn jẹ baálẹ̀ ayé wọn tún wá lóun tó fi jẹ baálẹ̀ méjì wà wà ní òlu kan ìwé kóòtù sì ń bẹ lọ́ọ̀ mi wọ́n ń bẹ lọ́ọ̀ bàbá tá a fi wín ní kò sí ìdájọ́ wà wọn ò dé àpì wà wọn àbí àrí àbí wọn ò pẹjọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn. so gbogbo nǹkan yìí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. bá mi ojú òní tì í nítorí pé mi fẹ́ kí fídíò yìí ogún jù nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. olúwòkè ni o. àwọn yòókù náà nígbà tí n bá tó wá ń jọ mi àmọ́ gbọ́rọ̀ lẹ́nu ṣùgbọ́n nígbà tá a bá gbọ́rọ̀ lẹ́nu ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta nínú tẹ́nìkan sọ wípé apá òsì wọn wà táwọn mẹ́tẹ̀ẹ̀ta dè fẹ́nu ara sọ pé èmi ò sí lápá òsì o apá ọ̀tún ni mo wà o ṣe mọ̀ pé ìyẹn náà ó ti clear tó ó lè jẹ́ pé bàbá sọ pé àwọn fẹ́ kí n kó lóye àwọn kan sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́ta bá mi ẹ ṣe ojú òní tì yẹn ẹ má bínú pé kábíyèsí ránṣẹ́ pé yín pàjáwìrì pé kí wọ́n bá wà lórí ààfin kí n lè láǹfààní àti béèrè ọ̀rọ̀ ẹ dákun ẹ má bínú mi ò fẹ́ dá yín lágara torí èdòjé máa ń ṣe kínní ní ojú kan náà yìí pé kí n sá tètè kó gbogbo ẹ̀ papọ̀ balógun wà níbí àti ọ̀tún balógun ẹ wo ipò ọ̀tún àti balógun nínú ìlú mo fẹ́ káwọn náà fẹnu rọra bá ọ̀rọ̀ yẹn kó má jẹ́ pé bàbá mi nìkan ni wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn bàbá ẹ ti rí bọ̀bọ̀ tó ń kílèmù àwọn baálẹ̀ kan tó wà ní ọ̀ndà bàbá wa Olúwòkè ẹ dákun ẹ jẹ́ bẹ̀rẹ̀ orí ẹ̀yìn kí lẹ ti rí sísá kí lẹ rí sísá. ọlọ́jẹ́ mi ní ogun jìbìtì ní torí láti sòdodo gbogbo Olúwòkè lọ́ba àkọ́kọ́ ní gbogbo tí jẹ́ ilẹ̀ Ọlọ́olúwa tí ẹ̀dẹ̀ ti dẹ́gbà from National Archives pé Olúwòkè ọba ni tí mo ti gbọ́ wọ́n ní bí kó bá ń wọ̀ kújà máa parọ́ mọ́ kú ọ̀run o. wọ́n ní bí kó bá ń wù yàn. ẹ máa parọ́ mọ́ kú ọ̀run. kéèyàn parọ́ mọ́ kú ọ̀run. mo gbọ́ lórí àwọn bàbá wa Olúwo àná bàbá wa Tádésí. tá a bá rò bá tó máa jù yín lọ lórí ilẹ̀ wo lọ́dọ̀ Olúwa yẹn nìkan kọ́ lórí ilẹ̀ wo ọba yẹn akọ mọ́tàkàwá tó fi jù mí lọ ni o. Olúwa o. yes. Olúwa o. wọ́n sọ bẹ́ẹ̀ yẹn fún bàbá. bàbá wa Olúwòkè. bá wà ń bẹ́ kiri pé wọ́n ní mọ́tà àbárò ọba tó bá máa jù yín lọ ọba kan lọ́fẹ́ nu ẹ̀gbára wọn nígbà náà lóhun tí tó jẹ́ tó tẹ̀sí tó sàdé lágbájá Olúwo pé bàbá mi ò kí òjú lọ mi ò dẹ̀ kó jù yín lọ ṣùgbọ́n lórí Olúwa yín nìkan kan lórí ilẹ̀ Ìwó yìí lórí ilẹ̀ Ìwó ìran lórí gbogbo tí jẹ́ ilẹ̀ Ìwó yìí tá àbárò ọba tó máa jù yín lọ ọba yẹn akọ́kọ́ mọ́tà káwá tó fi jù mí lọ ni o. Olúwa o. tá àbárò ọba tó jù mí lọ lórí ilẹ̀ Ìwó yìí bàbá àjẹkọ̀ọ́ba náà jù yín lọ ẹ̀rín lánàá kó mẹ́jọ náà kẹ́nìkan wá pé bó ni tó ti jẹ́ kókó pé ọ̀sára àrùn asọ́gbánú ni o. àwọn asọ́gbánú pátápátá ni. bàbá ìròmí tí jó lórí omi olú rẹ̀ ń bẹ́ sálẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ bàbá Balógun ọ̀tún bàbá ọ̀tún bàbá Balógun ni mo bá sọ̀rọ̀ bàbá ọ̀tún ni bàbá ọ̀tún ẹ dákun kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn torí Ọlọ́run. ìsọkúsọ ni. ní gbogbo ọlá Olúwa ẹ̀ Olúwòkè ni kábíyèsí o ní tí wọ́n ń pè ní Ìwó àwọn Olúwo mẹ́rin ni wà bẹ́ẹ̀ni tí kálukú dẹ̀ di ààyè rẹ̀ mú tí gbogbo ọmọ káàkó òjì rí gbogbo àyòkù bẹ́ẹ̀ni tí wọ́n fi pé wọ́n jọba látòrí baálẹ̀ ni àwọn òṣè baálẹ̀ wọ́n gbádéwọ̀lú ni wọ́n gbádéwọ̀ gbogbo ibi tí wọ́n wà ní àwọn ọba mẹ́rin ni kẹ́nìkan á sọ pé wọ́n fi jẹ baálẹ̀ látòrí baálẹ̀ tó ipá àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n á fún un ní adé wọ́n á máa sọ pé ẹnìkan pé ní gbogbo ọlá Olúwa nọ́mbà 1 l'Olúwòkè gbogbo ọlá Olúwa kò sọ bá tó tún wà níwájú ọmọ àfàwọn tí wọ́n wà lábẹ́ wọn
títí dé dìbò ni o gbogbo owó là ń gbà pátápátá Olúwa o. àwọn olúwo lónìí kò sẹ́lòmíì Olúwa o. àfàwọn tí wọ́n fún láyè alájàgbà tí a ń sọ̀sọ́kúsọ tí ń sọ pé kìíní jagun ní èmi ọmọ jagun ni mí bí wọ́n bá fẹ́ kọ́lé lájàgbà bẹ́ẹ̀ tí wọn ò bá baálẹ̀ jagun sọ wọn ò tó lé kọ́ Wọn tó lè kọ́. ẹgbẹ́ ọ̀hún yẹn lẹ́yìn nígbà tá a bá wọn tọrọ àyè lọ́dọ̀ kábíyèsí lóru pé ẹgbẹ́ ọ̀hún la fún wọn Olúwa o. gbogbo ibi tí wọ́n kọ́lé àwọn tí wọ́n kọ́lé nìsín lájàgbà pé kìíní kan wọn ò wà rí baálẹ̀ jagun kẹfà wọn láyè Kan tó kọ́lé. bẹ́ẹ̀ ni Olúwa o. Olúwa o. bó ṣe ní mo sọ fún yẹn. Lámì ẹ ṣe ojú òní tì mí. Ẹ̀yin èèyàn mi ṣe rí i pé ó pàkàṣàn. Ìtànkìtàn ti ń pọ̀ ní ilẹ̀ Yorùbá. A dẹ̀ ní láti máa correct ẹ̀ díẹ̀díẹ̀. Mo dẹ̀ fẹ́ bẹ ìjọba. Tíjọba wa ń dálẹ̀ pọ̀ o. Ó ń pọ̀ o. Ó máa ń dùn mí bó ṣe jẹ́ pé àwọn gómìnà ni wọ́n ń fọbajẹ èmi èrò inú ara mi lèmi ń sọ yẹn ó máa ń dùn mí gan torí pé olóṣèlú ṣáìdì tiẹ̀ ni ó dì mú kì í ṣe pé wọn ó jókòó pé ta ló tọ́ irọ́ o ìgbà tẹ́ ti máa ń ra certificate fún ọmọ primary 6 kó wá contest the election ṣebí tó wù yín ni tó wù yín nìyẹn tí ọgbẹ yín lẹ sọ pé loyalty should be 100% or not at all téèyàn bá ti lóyà sí 100% kì í ṣe èèyàn so ṣe rí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó ní ìtọ́kasí lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń yan ọba ó dẹ̀ ti àwọn nǹkan yẹn ti ń wọ́ wa ńlẹ̀ ń sìn ní last year odidi ọba mẹ́ta làwọn olórí burúkú ajínigbé bandit yẹn ní wọ́n fìbọn pa nílẹ̀ Yorùbá mi ò gbọ́rú ẹ̀ rí níjọ́ tó bá ti jáde ń pèbí kì í ṣe tí ìbọn lè pamọ́ ṣùgbọ́n àwa fi ẹ̀sìn bojú àwa ń ṣe gbogbo tó bá wù wá lábẹ́ ẹ̀sìn yẹn ẹ wo èmi ẹmọye ọdún tí mo ti ń pariwo mi sì ní yé máa pariwo torí bíṣọ̀bì ọba di egbò báyìí wọn kọ́kọ́ ké sí Olúgànbí mo dé gbogbo àyín bàbá wa tẹ́ ẹ jẹ́ lọ́balọ́ba náà mo fẹ́ kẹ́yìn náà jáde sọ̀rọ̀ orí ipò bàbá yín lẹ́wà orí ipò bàbá yín lẹ́wà ẹnìkan ò kì í dẹ̀ pa òun má gogo lẹ́nu so tá a bá ń bá lọ báyìí ẹ̀rù ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ń bà mí o ẹ̀rù ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ó ń bà mí torí tó bá pẹ́ tó bá yá àwọn igede náà máa sọ̀tàn lé wa lórí torí àwọn tó ti pẹ́ nú wọn wà tó bá pẹ́ tó bá yá àtàwùsá àti Ìgbò wọn wà sọ nígbà táwọn ti Ìgbò tiẹ̀ ti láwọn làwọn bá wọn develop Èkó àwọn náà wọn develop Ìbàdàn àwọn náà wọn develop Abẹ́òkúta kí ló tún kù wọn láàjọ níní àwọn Ìgbò tiẹ̀ ti ń pìtàn pé Ifẹ̀ làwọn ti lọ ṣẹ́rí ẹ̀yin ọmọ kóòtù òjìrè ọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí mo fẹ́ ká rọra mú sí abẹ́ ọwọ́ gbogbo contribution tí wọn náà bá wá ní lórí bí ìjọ àwọn ọba ó sì padà sọ́wọ́ àwọn ọba gbogbo tá à ń pè níjọba lónìí ìjọ àwọn ọba ni o àwọn òṣèlú ló dé tí gbogbo ẹ̀ dàrú ìjọ àwọn ọba ni àwọn tó ń pàṣẹ lónìí àwọn tá à ń pè níjọba yẹn so bọ́n ṣe wá gba nǹkan yẹn lọ́wọ́ àwọn ọba tí wọ́n gbé fáwọn ìjọ táwọn ọba kó jọ ó ṣe wá ní kàyéfì o òun náà ni gbogbo ẹ fi ń bàjẹ́ báyìí o bọ́ba kan bá dìde ń sìnkà pé òun fẹ́ jà òun fẹ́ bá bandit jà òun náà tọrọ lẹ́ẹ̀mejì o because òun náà láti ní pé yes ìjọba tẹ̀lé mi lẹ́yìn gbogbo àwọn Sunday Igboho gbogbo àwọn ọdẹ àwọn Àgbẹ̀kọ̀yà àwọn OPC tí wọ́n ní agbára àti lè jáde ẹ̀rù ń bà wọ́n torí kíjọba ọmọ bá fojú wọn gbolẹ̀ pé ta ló rán wọn ẹ̀rí tójú Sunday Igboho rí ẹ wo iye ọdún tó lò nílùú òyìnbó ẹ wo ọdún tó lò ẹ wo ọdún tó lò nílùú òyìnbó tó kí ìyá èèyàn tí ìyá ẹ̀ fi kú kò fojú kan ìyá ẹ̀ láàyè látìgbà tó ti lọ yẹn
ṣé irú ìyẹn náà só máa dùn mọ́ yàn nú. Mo dẹ̀ ń pariwo fún ìjọba pé ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí kíní yẹn bàjẹ́. Bí ó bá wá bàjẹ́ látòrí yín tó ìtàn náà ò ní gbàgbé ẹ̀yin náà. So ẹ má bínú, ọ̀rọ̀ yìí kò ní jù báyìí lọ lónìí torí ó ti gùn díẹ̀. Ẹ rí i pé àwọn bàbá wa tí mo interview wọn pọ̀ díẹ̀. So mo tún wá ń fi àsìkò yìí sọ pé àwọn ọ̀rọ̀ kan wà tí mo ń bọ̀ wá béèrè lọ́wọ́ bàbá wa Olúwo Òkè ní kọ̀pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run láàrin ọ̀túnla síjọ́ mẹ́rin ni màá fi sí. So àwọn nǹkan kan tí mo tún ń rí àwọn tó fẹ́ joyè kóyè wọ́n ń pìtànkìtàn gan-an. Àwọn nǹkan kan wà tí mo fẹ́ wá béèrè lọ́wọ́ bàbá mi pé báwo lélẹ́yìí ṣe jẹ́ bàbá, báwo lélẹ́yìí ṣe jẹ́. Eléyìí kì í ṣe pé mo fi ń fẹ́ràn káàkiri, kì í ṣe pé inú mi ń dùn kí ìjà máa wáyé láàrin àwọn ọba aládé, ṣùgbọ́n ìtọ́sọ́nà lórí ìtàn wa ó ṣe pàtàkì. Torí tá a bá sọ lónìí ìtàn ni ó dà lọ́la, ìtàn yẹn dẹ̀ ní làwọn ọmọ tí wàá máa gbé sórí. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o pé ojú ò ní tì yín o, bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà Ọlọ́run ní bá yọ yín jẹ́ o. Mo kí wa wípé ojú ò fẹ́ ra kú o. Ẹ ṣeun. Ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. Ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye lẹ́kọ̀ọ́ ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.